ń bá yàn kọ́kọ́ ṣọ̀tá èmi tí mi dúró wájú yín náà a máa jẹ a máa ṣètò ẹ̀ so ẹ jẹ́ kọ́kọ́ sọ nípa díẹ̀. ẹ kọ́ lẹ́yìn bàbá mi ìyá mi ọ̀rẹ́ mi gbogbo ara industry àti gbogbo ara industry pátá nítorí ìgbà ọjọ́ ìjìnà síra wọn. Mo dúpẹ́ púpọ̀ pé mo máa ń yin Osmond lójú ayé ẹ̀ even before ọkọ tó ṣaláìsí torí kò sẹ́ni tó rọ ikú sí anybody nínú wa kí n má tẹ̀ sọ pé Osmond the next 30-40 years. Osmond was full of life even till the last stage. Even when Osmond was dying, Osmond man promised pé you can do it. Bí bá ṣe mi àtọ̀ lásìkò lẹ́nìí torí bàbá Mọ́rìnì ni mo máa ń pè wọ́n kò ṣe yín Osmond. When the world was against me in the industry, I was not in the I wasn't going to location for like 2 years. Osmond ló ní fún mi. O ti yarọ mi máa wẹ̀ àárí fíìmù ẹ̀ńtà mọ́ ibo ló lọ. Osmond introduced me to Olasco. I was thinking that way, ṣé wọ́n tẹ̀ máa believe in potential mi ni? Ṣíṣe ẹ̀fúùfù mi kò ṣẹ̀yìn Osmond. Osmond ló fún mi ní concept. Osmond is a talent. Industry ò tí mọ̀ nǹkan tó lose wallahi. Osmond èèyàn ni wọ́n. Mo tún bá lè sọ pé áńgẹ́lì ní Osmond. When Osmond was sick in 2020, ìka èèyàn ló máa jáde ló máa lọ sórí íńtánẹ́ẹ̀tì ló máa sọ pé onífíìmù tọ́jú èèyàn kan. Tá a bá gbẹ́jọ́ wá sí tẹ̀yìn náà lè máa bú wa pa àǹtọ̀rọ̀ owó là ń ṣe gold fund. You don't tell people how to grieve. I believe so much that all the marketers, all the actors have done their best. This man actually all arrest ni tabanika sọ̀rọ̀ lé ní dọ́là. Ṣíṣe ibùdọ́lá mi ò ṣẹ̀yìn Osmond. Ṣé ẹ̀wọ̀n ìfẹ́ tí mo yàtọ̀ ni mo fẹ́ sọ? Everything concerning my achievements today, I know how much money táwọn fans ti fún mi lórí ibùdọ́lá. Mo mọyé nǹkan tí mo ti gbé ṣe ní ayé mi. Tí Osmond ò bá fún mi ní support mi ilé débi tí mo dé, wọ́n ti lè gbàgbé mi gan ní industry. Not giving him his flowers today, wọ́n ti fún wọn gbàyè wọn, màá tún fún wọn lẹ́yìn wọn. Osmond is more than a human. Osmond is an angel. Mo dẹ̀ fi àdúrà kan ṣoṣo pé Ọlọ́run á bá mi tọ́jú ilé àtọ̀nà tó fi sílẹ̀. Mo dẹ̀ fẹ́ bẹ gbogbo ara industry ẹ tó ṣojú ọ̀dàbí ẹ tó ṣẹ̀yìn. Ṣé rí wọ́n máa gbé Osmond sí kòtò lọ́la o. Kò sí gbogbo wa máa jù ká la máa lọ. Ó kálukú lọ́mọ bí bàbá ti ń ta lẹ́sẹ̀ tèmi náà wà lára mi. Ẹ jẹ́ ká rántí ọmọ tó Osmond fi sílẹ̀. Ẹ jẹ́ ká rántí ìyàwó wọn. Nǹkan tó parí lẹ́kùn jù. Osmond live láti rírun láìpẹ́. Osmond máa ní pẹ̀lú ní bàbá Zara. Osmond came back some weeks back. Osmond ní ká lọ́pàá àwọn Osmond mọ̀ pé bàbá Zara ní ká máa pè àwọn. Ẹ jọ̀ọ́ torí ọdún ẹ̀ máa ká gbàgbé family Osmond. Ẹ máa ká gbàgbé Olasco Limited ọmọdé ọrùn. Àwọn akọ́ni nǹkan ṣe wàláhì. Osmond Gbadebo gbọ̀ngàn Olasco Films ní nǹkan tó ọ̀dẹ̀ gbọdọ̀ ṣe Olasco Films. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ a ti ṣe ojú Osmond ẹ jẹ́ ká ṣe ẹ̀yìn wọn. Ní rákùfà o. Eléyìí tó dẹ̀ lọ yìí ó máa tán níbẹ̀ ní industry àní sunkún àní wọṣọ ọ̀fọ̀ lórúkọ Jésù. Ẹ ṣé mo